Ẹ káàárọ̀ mo kí gbogbo ilé orúkọ tèmi ní Òrìṣàlékan. Mo fẹ́ fi bí Áfíríkà ṣe wọnú gòbè hàn yín. Ẹ rí máàpù tẹ rọra ń wò, ẹ rí pé Christianity majority, Islamic náà majority country. So that mean pé ní bóyá kí n la wà yín sìn yìí, bóyá 80 years to this time ń sìn yìí, wọ́n fẹ́ kí Christianity kí Islamic kó tọ̀pù kó ní level yìí, then kí Christianity kó wà ní level yìí. So kí náà pé máàpù bóyá bí 80 years to come lẹ́rọra ń wò yìí nǹkan tán fẹ́ kó ṣẹlẹ̀. So ẹ wá máa wò bí Áfíríkà bí a ṣe wọnú ẹ̀sìn àjèjì tá a mọ̀ ń bọ̀. Ní 19th níbẹ̀rẹ̀ 19th ẹ wo iye tí traditional practice kí náà pé ẹ̀sìn ìbílẹ̀ tiwa, ẹ wo level bí tó wà ní Áfíríkà. Ẹ sáà ti rí báyìí, ẹ wo traditional, ẹ wo bí level bí tó wà, ẹ wo Islamic, ẹ wo Christianity. So màá wá play ẹ̀ fún yín sìn kẹ́ wá rí bí ògo Áfíríkà lélẹ́yìí o, agbára Áfíríkà lélẹ́yìí o, ọgbọ́n Áfíríkà lélẹ́yìí o, ìmọ̀ Áfíríkà lélẹ́yìí o, ìtẹ̀síwájú Áfíríkà lélẹ́yìí o, prosperity Áfíríkà lélẹ́yìí o, ọrọ̀ Áfíríkà lélẹ́yìí o. Kẹ́ wá wo bó ṣe ń lọlẹ̀, kẹ́ wo bí àwọn àjèjì olórí ibú yìí bí wọ́n ṣe ń wá sókè, ẹ máa rí nsìn yìí. Mò ń bọ̀, ẹ play ẹ̀ gbàgàm. Ṣé rí báyẹn? Ògo Áfíríkà ló ń reduce yẹn o, traditional wa ló ń reduce yẹn o. Ní 1905 láwa, 1906, 07, ṣé rí báyìí? 08, 09, 1910, 1911. Ẹ máa wò lọ, ẹ wo bógo wa ṣe ń wọlẹ̀, bí ìràwọ̀ Áfíríkà ṣe ń wọlẹ̀, táàdẹ̀ fúnra, táàdẹ̀ ń sọ asagafulila, alihamudulila, alawakubaru ń gbé ayé wa wọlẹ̀. Jesus of Nazareth ń gbé ayé Yorùbá wọlẹ̀. Yet a sì ń tẹ̀lé bullshit náà. Ọjọ́ wo l'Áfíríkà tó fẹ́ wake up? Ọjọ́ wo ni Yorùbá tó fẹ́ gbọ́n tí gbogbo Áfíríkà tó kò bá tiẹ̀ gbọ́n? Mo lérò pé ó yẹ kí Yorùbá gbọ́n. Ẹ máa wo 1930 lélẹ̀, ẹ wo level bí tí kí náà pé traditional wa dé. Ẹ wo the high speed tí Christianity ó ti take over Islamic. Ẹ wo gbàgàm. Ẹ wo religion Christianity ó ti take over wa lọ́dọ̀ àwọn òyìnbó tí wọ́n fi wá ṣẹrú. Ẹ wo báyìí 1994 lélẹ́yìí o, 1947. Ẹ wo Islamic àti kíná pé ẹ̀sìn àjèjì wọ́n jọ ń dìmọ́ra wa lọ́wọ́. Ògo Áfíríkà ń wọlẹ̀, ìràwọ̀ Áfíríkà, ọgbọ́n Áfíríkà, òye Áfíríkà. Ẹ wo bí tó dé.